Ọ̀pọ̀ àwọn tí wọ́n súnmọ́ àwọn gbajúgbajà olórin ẹ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń gba gbajúgbajà olórin ẹ̀mí nì tí ó wà nínú ìbànújẹ́ lásìkò èyí tó sì ń ṣọ̀fọ̀ ìkejì ẹ̀ ìyún Ajíhìnrere Kẹ́hìndé Adégbòdù ni wọ́n sì ń gbà á nímọ̀ràn wípé kó lọ fúnra nítorí pé bí ikú olé ò bá pani tòde ò lè pani, àti wípé kòkòrò tó ń jẹ̀gbá ìdí ìgbà ló wà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Kẹ́hìndé Adégbòdù láìpẹ́ yìí, tí wọ́n sì ti jẹ́ kó di mọ̀ pé kó lọ fúnra nítorí pé àwọn kan tí wọ́n súnmọ́ tí wọ́n sì mọ̀ bí nǹkan ṣe ń lọ, àwọn náà ni wọ́n máa dẹ àwọn tó wá sílẹ̀ láti wá jà á lólè, àwọn ló máa dẹ sí i nítorí pé wọ́n rò wípé owó tabua ó wà ní ọwọ́ ẹ̀ ni. Ẹ rántí pé lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù kẹta tí a lò kọjá the 1st of March 2026 ìní Kòwé Mákè tí Kòwé Ọ̀hà tí àjálù àti ìbànújẹ́ ńlá tó wọ agbo àwọn olórin ẹ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì nígbà tí ọ̀kan lára àwọn ìbejì Adégbòdù tí wọ́n jẹ́ olórin ẹ̀mí tí ìràwọ̀ wọn ti ń tàn láti nǹkan bí 20 ọdún sẹ́yìn tí ó kú lójijì ní Táíwò Adégbòdù, tó sì jẹ́ pé ikú Táíwò Adégbòdù ó mà mì agbo àwọn olórin ẹ̀mí títì tó ṣe àwọn èèyàn ní kàyéfì gidigidi nítorí pé ọkùnrin náà ò tiẹ̀ ṣàìsàn rárá, òjijì ni wọ́n kàn gbọ́ ìròyìn ikú ẹ̀. Ṣá o, lẹ́yìn ikú Táíwò, ìfẹ́ tí ó ń ṣe ìfẹ́ kékeré ni àwọn ọmọ Nàìjíríà ni wọ́n fi hàn sí Táíwò Adégbòdù látọ̀dọ̀ àwọn olólùfẹ́ wọn, lọ́dọ̀ àwọn olórin ẹ̀mí, lọ́dọ̀ àwọn òṣèré tíátà, lọ́dọ̀ àwọn pásítọ̀ ni wọ́n dúró ti Kẹ́hìndé Adégbòdù, tó sì jẹ́ pé níṣe ni wọ́n rí i dájú pé ètò ìsìnkú ẹ̀ ó wáyé dáadáa, ó sì lọ nírọ̀wọ́rọsẹ̀. Kódà ẹ̀yẹ ìkẹyìn tí ó lágbára tó sì lọ́rìn ni wọ́n ṣe fún Táíwò Adégbòdù ní ìlú Ìbàdàn. Ṣá o, ní ọjọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kẹrin ọdún yìí, the 9th of April 2026, ní Kẹ́hìndé Adégbòdù ló máa jáde síta wípé àwọn adigunjalè wọ́n máa wọ ilé àwọn lẹ́yìn bí ọjọ́ mẹ́ta tí àwọn sìnkú Táíwò ọ̀hún tán. Ó jẹ́ kó di mọ̀ pé òun ò tiẹ̀ sí nílé lọ́jọ́ náà. Ìyàwó Táíwò, olóògbé Táíwò, ló pe òun lórí fóònù nítorí ìpínlẹ̀ Ọ̀ṣun lòun wà tóun ti lọ ṣe nǹkan, nípa àwọn olè wọn ti wọlé, níṣẹ́ náà ń béèrè òun, tó ń béèrè yàrá òun àti yàrá kejì òun tó ṣẹ̀ṣẹ̀ kú, tó sì ní níṣe ni wọ́n ń wo gbogbo yàrá náà, tó ní àwọn adigunjalè náà wà ń pe ẹnìkan lórí fóònù páwọn máa gbọ́ owó kankan lè, tó sì ní gbogbo àwọn fóònù àwọn ni wọ́n kó lọ. Kẹ́hìndé wá ń bẹ̀bẹ̀ pé kó jọ̀wọ́ gbogbo owó tí wọ́n dájọ́ fún òkú làwọn ti ná tán, tó sì lóun ò ní nǹkan kan lọ́wọ́ kó má ṣe wá pa òun nítorí pé ẹ̀rù ń ba àwọn ìyàwó òun àti ìyàwó olóògbé Táíwò pẹ̀lú àwọn ọmọ àwọn, kódà ó ní wọn à lè sun ilé yẹn mọ́, tó sì ní ká jọ̀wọ́ kò sówó òkú kankan tó dájọ́ fóun mọ́ lọ́wọ́. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a gbọ́ pé látọ̀dọ̀ àwọn tó súnmọ́ àwọn olórí ẹ̀ pé kí Kẹ́hìndé kó lọ fúra kó sì lọ ṣọ́ra. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó ti ń lọ́wọ́ àwọn aráalé nínú. Wọ́n ní bóyá àwọn tí wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe gba owó jọ fún ìsìnkú Táíwò tí wọ́n rò pé owó náà yóò sì ṣẹ́kù ni wọ́n gbé ìgbésẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n tún rò pé wọ́n tún ní ó ṣeé ṣe ká máa rò pé àwọn èèyàn ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ìdílé gómìnà Adémọ́lá Adélékè tí wọ́n fẹ́ràn àwọn Adégbòdù wọn yóò ti gbé òbítíbitì owó fún Kẹ́hìndé. Wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ pé owó ìní wọn wá kiri, tó sì ní kí Kẹ́hìndé lọ ṣọ́ra àti pé kó wá ẹ̀ṣọ́ ààbò tí yóò máa ṣọ́ òun àti àwọn mọ̀lẹ́bí ẹ̀ lásìkò yìí.